sẹ́yìn náà ti gbọ́ àsọtẹ́lẹ̀ tuntun tí Primate Ayọ̀délé sọ nípa Tinubu. Olùdarí ìjọ INRI Evangelical Spiritual Church Primate Elijah Ayọ̀délé ti sọ àsọtẹ́lẹ̀ ńlá kan pé ààrẹ orílẹ̀-èdè ilẹ̀ Amẹ́ríkà Donald Trump ṣiṣẹ́ takuntakun láti yọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu kúrò lọ́fíìsì. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tuntun tí olùrànlọ́wọ́ pàtàkì lórí ìròyìn rẹ̀ Ọ̀ṣọ́ Olúwatósìn fi síta ṣe sọ, Trump kò ṣiṣẹ́ fún Tinubu rárá o, bẹ́ẹ̀ sì ni kò ní tì lẹ́yìn. Dípò eléyìí, àwọn ẹgbẹ́ alátakò ló fẹ́ ṣe ìrànlọ́wọ́ fún lọ́dún 2027. Bákan náà ló sọ pé ìjọba Trump ń sa gbogbo ipá wọn láti rí i pé àwọn bà ìṣèjọba Tinubu jẹ́ ṣáájú ìdìbò àpapọ̀ ọdún 2027 nípa lílo ìṣekúpani tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Ayọ̀délé ti wá kí ààrẹ Tinubu níkìlọ̀ pé kó ṣọ́ra fún àwọn àmì tó lè wà nínú ìṣèjọba rẹ̀ èyí tí wọ́n sì ń ṣiṣẹ́ fún ìjọba ilẹ̀ Amẹ́ríkà láti dàbàrú èròǹgbà sáà kejì tó ní.